Ẹ káalẹ́ ní gbogbo ibikíbi tí ẹ ti ní àǹfààní láti máa gbọ́ wa. Mo kí wa káàbọ̀ sí orí ètò ọlọ́sẹ̀ọ̀sẹ̀ wa ẹwà ìṣirò. Ibi tí a ti ń kà fúnra wa ìwé ọ̀jọ̀gbọ́n yẹn, ọ̀jọ̀gbọ́n K. Stroud àti Dexter Booth. So mo tọrọ gáfárà pé a pẹ́ bẹ̀rẹ̀ ní alẹ́ tòní. So pàdé sí láǹfààní láti pàdé lọ́sẹ̀ tó lọ. So lógo lọ́nba a máa mú ní kánmọ́kánmọ́. Ní ọ̀sẹ̀ tó kọjá, a dúró lórí quotient rule àti composite function. Ọ̀jọ̀gbọ́n ṣàlàyé bá ṣe lè mọ differentiate àwọn function tó bá wà láwọn agbọ́nrin oríṣiríṣi báyẹn. So pàápàá jùlọ òun náà ni pé tá bá ní kíni o, tá bá ní function wa bóyá lágbọ́nrin f of x so tá bá ní function wa lágbọ́nrin y is equal to u over phi. So tí u àti phi tí wọ́n jẹ́ function of x. So ẹ rí i pé wọ́n ní tí derivative rẹ̀ ó mọ jẹ́ ká mọ̀ dára láàmú òun náà ni pé kíni o ẹ mọ̀ ọkọ̀ tìsàlẹ̀ a mọ̀ differentiate tòkè minus a differentiate a kọ tòkè a differentiate tìsàlẹ̀ over v squared. So tí a bá then a ṣe chain rule bákan náà náà ni pé tó wáyé pé tí n bá ní function of function báyìí tí g mi jẹ́ function of x tí f jẹ́ function g tí y wá jẹ́ function of x alábàá lo chain rule lọ tí ṣe dy dx a ní dy dx wa bùkátà láti a sórí akọ dy dx báyìí agbé du sísàlẹ̀ agbé du so pé function eléyìí tá bá fi ṣe u a differentiate ẹ̀ láti rí du dx. So y ó máa jẹ́ function u a differentiate òun náà a multiply rẹ̀ papọ̀ láti fi kíni o láti fi get derivative wa. Ìjẹ́ tí eléyìí bá yẹ wa lónìí pẹ̀lú ògo Ọlọ́run bá máa tẹ̀síwájú láti frame 49 ọ̀jọ̀gbọ́n fẹ́ mọ̀ ṣàlàyé tí a ń pè ní Newton-Raphson iterative method. Newton-Raphson iterative method. Ó ṣe pàtàkì gbogbo àwọn tá a ti kọ́ sẹ́yìn yẹn ká fi wọ́n ṣiṣẹ́ díẹ̀ o. Ẹ rí i pé nínú àwọn ẹwà eléyìí tó wà nínú òṣèrò òun náà ni pé kí ni wọ́n ní àwọn àǹfààní lóríṣiríṣi. Ẹ rí i pé simultaneous equation tá a mọ̀ àbí quadratic equation tá a ti kọ́ ẹ pé nínú àwọn iṣẹ́ mìíràn a máa ń lò wọ́n kódà lọ́sẹ̀ tó kọjá náà ẹ rí i pé a lo nǹkan kan tó jẹ́ mọ́ bí quadratic equation torí wọ́n mọ̀ ṣe kí ni o wọ́n mọ̀ wọnú ara wọn tó ti ẹ pé nínú matrices náà a máa ń lo àwọn ẹ̀kọ́ tá a ti kọ́ ní matrix a máa fi ṣe kí ni o a tún lè fi ṣe system of linear equation lára wọn ni pé ká lo Cramer's rule àti àwọn method lọ́kan ọ̀jọ̀kan. So ọ̀jọ̀gbọ́n á ní kí ni àwọn tá a ti kọ́ nípa differentiation yìí ẹ rí pa ti mọ̀ pé differentiation mi pé tí n bá ní y mi tó jẹ́ f of x derivative mi tó yẹ pé mo máa ń denote ẹ̀ pẹ̀lú dy dx báyìí tá a mọ̀ pé léyìí ni oníkíni o Leibniz notation. Leibniz notation ó sì lè wá ní functional notation mo lè kọ́ gẹ́gẹ́ bí f prime of x mo dẹ̀ tún ṣàlàyé fún wa pé mo lè kọ́ y dot náà ìtumọ̀ y dot náà ni pé àwọn differentiate lẹ́ẹ̀kan àwọn ń pè ní differential coefficient derivative so slope tangent so gbogbo àwọn okọ báyẹn ni ẹ alálẹ ní second order derivative náà so second order derivative ni pé tí bá ní f prime of x òun náà ni pé function tí mo ti differentiate tẹ́lẹ̀ hàn kí n differentiate rẹ̀ padà. Leibniz notation yóò mọ jẹ́ the squared y the x squared kápẹ́ bá fẹ́ kọ́ ní agbọ́nrin eléyìí náà mo lè kọ́ y dot dot ìtumọ̀ pé y dot dot náà ni pé ẹ̀ẹ̀mejì òun náà ni wọ́n ṣe kí ni o òun náà ni wọ́n differentiate ẹ̀ bó wà ní tá bá fẹ́ ṣiṣẹ́ a lè mọ lò láti ṣe kí ni o láti fi wá numerical solutions sí àwọn equation wa ẹ rí pé tá bá dé ibi tó tún ga sí so ó ní iṣẹ́ kan tí wọ́n máa ń pè ní kí ni o numerical analysis. So nínú numerical analysis yìí a máa kọ́ àwọn numerical methods tó ipa lè mọ́ lò wọ́n láti fi mọ́ ṣe àwọn iṣẹ́ tó jẹ́ pé àwọn traditional method tá sábà mọ̀ tẹ́lẹ̀ ò lè ṣiṣẹ́ fún wọn mọ́. Ẹ mọ̀ pé mo ní tí n bá nírú nǹkan báyìí tẹ́lẹ̀ ẹ rí i pé quadratic equation lílé yìí o á mọ̀ bá ṣe lè solve quadratic equation yìí
toró ní kíni o ó ní àwọn method oríṣiríṣi mo lè lo factorization method tí ò bá ṣiṣẹ́ mo lè lo completing the square method tàbí kí n lo formula method kódà tó bá yẹ pé bá ní linear equation náà so tí bá ní simultaneous linear equation so tó wá ju variable kan bẹ̀ lọ ṣe ń pa ti ṣàlàyé pé mo nírú nǹkan báyìí àbí ẹ jẹ́ nǹkan ní variable méjì 5y is equal to 2 a ti ṣàlàyé àwọn method oríṣiríṣi náà tá a lè lò fún wọn ìta wá ń pa àwọn kankan ní transcendental solution equation transcendental equation àwọn transcendental equation làwọn tó yẹ pé tí ó bá wá ní algebraic form lápèjúwe tí bá nírú nǹkan báyìí s sin s plus cos s is equal to 0 ẹ rí i pé kò sí ọ̀nà tó jẹ́ bí ìlàkalẹ̀ kan tó lè rọrùn fún wa láti ṣe irú àwọn kan báyìí kò sí mẹ́tọ́ọ̀dù kan tó yẹ pé làkalẹ̀ tá a lè lò so láti mọ ṣe irú àwọn kan báyìí a máa ń lo kíni o a máa ń lo àwọn numerical methods fún tó ti bá wọn a máa ń lo numerical methods fún lára wọn lòun náà tá a mọ̀ gbé yẹ̀wò lálẹ́ tí a ń pè ní kíni o ní Newton-Raphson iterative method gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé ipe a lè mọ lo numerical method wa láti fi find the root equation kan gẹ́gẹ́ bí àpèjúwe ní ìsìn root la fẹ́ mọ̀ kápẹ́lẹ̀ jẹ́ f of s bí ti jẹ́ 0 mo á fẹ́ mọ root rẹ̀ ṣùgbọ́n kò sọ́nà tó jẹ́ pé kí ni ó jẹ́ làkalẹ̀ kan tá a mọ̀ tá a fi lè ṣe ajá sí pé a lè mọ lé kí ni o a lè mọ lo ẹ̀mí kí ni àwọn numerical method wa a lè mọ lo àwọn numerical method wa kí ni wá ní Newton-Raphson iterative method ń sọ òun náà ni pé tí n bá fẹ́ wá solution tàbí n bá fẹ́ wá root máa wá approximate value in tí máa wá approximate value yẹn náà là ń pè ní kí ni o iterative scheme mi so tí wọ́n bá ní iterative scheme wọ́n yọ iterative scheme tàbí iterative wọ́n yọ láti bí ara iteration nípa tó ṣe kí ni o in tó ń repeat so náà ni pé màá kọ́ mú solution mi tàbí kí n gẹ́sì pé nǹkan kan báyìí ni solution mi ó jẹ́ bí a ní sin mo ní a àti b mo mọ̀ pé solution mi lè wà láàrin point a àti point b màá wá wo solution màá gẹ́sì nǹkan kan láàrin àwọn a àti b yìí náà máa approximate ẹ̀ títí tí máa fi máa rí tó jẹ́ kó súnmọ́ tó lè jẹ́ kí ni o solution answer yẹn la ń pè ní approximation tẹ́ bá dé àwọn ilé àwọn bí gíga sí ẹ̀túnṣe àwọn tá à ń pè báyà bí approximation àbí optimization mọ̀rọ̀bù tí a bá wọn so scheme tá a máa lò fún scheme yẹn náà ni wọ́n fẹ́ dàbí formula tá a lè mọ fi wá àwọn kí ni o àwọn approximate value yẹn so fún Newton-Raphson method màá ṣàlàyé bó ṣe jẹ́ bẹ́ẹ̀ òun náà ni pé kí ni o sn plus 1 xn minus f xn f prime of xn nítumọ̀ eléyìí ní Yorùbá náà ni pé kí ni o tí n bá ti mọ̀ guess number kan tí n bá ti mú number kan tó yẹ pé mo guess láti fi mọ̀ number tó tún jẹ́ approximate value tó tún súnmọ́ èyí tí mo guess yẹn sínú ajá sí pé màá máa yọ function of f of x yẹn ìgbà tí n bá fi tí mo guess sínú yẹn tí mo fi sí àti tó jẹ́ mọ́ derivative rẹ̀ ìdí tọ́jọ̀gbọ́n fi mú iṣẹ́ yìí wá ní agbègbè yìí náà ni pé kí ni o yóò mọ rọrùn fún wa láti máa lo àwọn ẹ̀kọ́ derivative tá a ti kọ́ níbẹ̀ ẹ dákun so yóò àbá yóò mọ yé wa bá a ṣe mọ a máa lo àwọn ẹ̀kọ́ derivative tá a ti kọ́ níbẹ̀ bó wá ni wọ́n ṣe gẹ́ẹ̀tì iterative scheme yìí ẹ jẹ́ ká ṣàlàyé o ẹ jẹ́ ká derive ẹ̀ òun náà ni pé ká gbé ń bá ní f of x mi mo ti mọ̀ tí f of x mi bá jẹ́ 0 ajá sí pé value x tí ó mọ sọ expression yìí dòdo mo mọ̀ pé root ni o àwọn máa ń pè ní root rẹ̀ tàbí ká pè ní 0 rẹ̀ so tá a bá yọ pé s plus 3 is equal to 5 kí ni mo sọ s dà tí ó mọ sọ expression yìí di 5 2 ajá sí pé 2 òun ni kí ni o so òun ni key tó lè ṣí kí ló kọ òun ni answer ilé but mo lè pè é ní root ẹ̀ tán so root gangan ni tí ó sọ ọ́ dòdo ṣe ń pélé nísìnyí kápẹ́ bá ní s plus 3 is equal to 0 ẹgbẹ́ lápẹẹrẹ mi so s plus 3 jẹ́ is equal to 0 root 2 equation òun náà ní kí ni minus 3 òun tó yẹ pé yóò sọ expression yìí dòdo ẹ dákun so yóò abáwọn so kápẹ́ f of x mi wá jẹ́ 0 báwọn ká lè rí dáadáa
ẹ jẹ́ kí n gbé ságbọ́n ní graph o ká pé mo ní graph mi báyìí mo á ní function f of x mi báyìí ṣe pé function ní ká pé eléyìí ní function f of x láì láàjà tààrẹ nú ṣe pé ibi báyìí òun ni solution tí mo fẹ́ wá o ká pé bí báyìí ló wà láti wá fẹ́ mọ̀ òun náà ni pé kí ni o máa wá gẹ̀ẹ́sì nǹkan kan fún tó yẹ kó lè jẹ́ solution rẹ̀ ká pé mo gẹ̀ẹ́sì ẹ̀ níbí báyìí ká pé mo pè ní x naught ajá sí pé tí n bá pè ní x naught kí lẹ lè sọ nípa fálù yìí kí ni fálù òun ni pé tí n bá gbé x naught sígbà ẹgbẹ́ f of x mi ló jẹ́ eléyìí ọmọ jẹ́ kí ni o f of x naught torí mo ti mọ̀ ipe coordinate mi máa ní x àti y axis x mi bí báyìí x naught ni o corresponding value y axis rẹ̀ yóò mọ̀ jẹ́ kí ni o f of x naught ẹ dákun sí oyè ọba wọn ẹ rí i pé tá a bá wò nísìn nínú tá a ti mọ̀ òun náà ni pé kí ni o àti mọ̀ f of x naught o kódà ó lè rọrùn fún wa láti wá derivative x náà so ti bá wọn so ìta lè ṣe nísìn ni pé sẹ́yìn pé mo lè draw tangent line sí point f of x naught yìí so ti yé tó mo ti mọ̀ pé tangent line ẹ má gbàgbé pé derivative ni o ṣe pé curve lélẹ́yìí curve lélẹ́yìí ó mì pé mo bá ní bí tangent line báyìí ṣe pé tó jẹ́ tangent line mi bí báyìí ká pé n bá pè ní x1 ẹ rí i pé x1 jẹ́ pọ́ìntì mìíràn tó yẹ kó ṣe kí ni o ó tún súnmọ́ solution wa ju kí ni o x naught yìí lọ ẹ dákun sọ yìí wá báwọn kí lè wá lè sọ nípa x1 yìí ẹ rí i pàtí bí báyìí sí bí báyìí x ni o ẹ jẹ́ n kọ báyìí àti bí báyìí sí bí báyìí x ni o àti bí báyìí sí bí báyìí kí ni x1 ni o ajá sí pé tí máa ń pé x1 yóò mọ jẹ́ kí ni o x naught minus delta x àwọn náà ní pé kí ni o difference kan ó ti kún tàbí kí n sọ yìí tí mo ń gbìyànjú láti sọ lélẹ̀ ṣe pé x naught mi nìsín mo lè sọ pé x1 plus delta x ni torí pé difference kan láti bí báyìí sí bí báyìí difference kan ti kún increment kan ti ṣe kí ni o increment yẹn ti bá ẹ jẹ́ sọ pé increment yìí jẹ́ delta x láti bẹ́ẹ̀ sì mo lè sọ pé x1 mi jẹ́ kí ni o x naught minus delta x ẹ dákun ẹ jẹ́ ká dì mọ́wọ́ ọ̀yà àti mọ̀ tí x1 jẹ́ x1 ní fálù ìkejì taari látara ń ta guess ṣe pé x naught ni mo ti guess bẹ́ẹ̀ mo ti wá fálù kejì tí mo rí tí x1 yẹn tó mú wá bí approximate fálù yẹn òun náà ní kí ni o òun náà ní x1 torí tí Newton-Raphson tó ń ṣàlàyé gangan náà ni pé lẹ́yìn ìgbà tí mo ti mú x1 yìí tán náà so òun náà ni pé mo tún lè ṣe kí ni o mo tún lè wá tí f of x1 mi ó jẹ point mi f of x1 lélẹ́yìn náà mo tún wá lè ṣe kí ni o mo tún lè draw tangent yẹn sí bíbáyìí ṣe pé màá tún ní point mìíràn bíbáyìí ká pé x2 bíbáyìí náà mo tún lè ṣe kí ni o mo tún lè tún ní point mìíràn tó yẹ pé máa draw rẹ̀ ẹ máa ṣe lọ títí ẹ rí pé tá a bá ń repeat ẹ lọ tá a ń repeat ẹ lọ bá a padà kan tó yẹ kó ṣe kí ni ó dọ́gba pẹ̀lú solution yẹn òun náà ní kí ni òun náà ní iteration ọ̀yà mo tún wá ní x naught minus delta x ọ̀yà ẹja wa ní ti delta x ó jẹ nígbà àti mọ tí x1 mi jẹ mo dẹ̀ ti mọ ní tí x naught mi jẹ kí ni delta x mi ó jẹ nínú tí mo fi lè wá òun náà ní pé nígbà tó yẹ pé mo ti mọ ipe gradient point yìí lélẹ́yìí o ṣe é pé mo lè sọ pé f prime of x mi so yẹ báwọn tàbí ẹgbẹ́ pé ti slope yìí ni ó jẹ́ f of x naught f prime of x naught rẹ̀ tí ń ṣe tangent yẹn ṣe é pé òun náà ni dy divided by delta x tí ń ṣe kí ni o change in y minus change in x so tí bá bẹ̀ tí wọ́n tẹ̀ bá fẹ́ kọ́ báyìí fínífíní ẹ̀rí pé tí máa wo bí báyìí change in y mi lélẹ̀ torí ọmọ jẹ́ y2 minus y1 y2 mi f of x naught y1 mi báyìí jẹ́ 0 ajá sí gbogbo eléyìí ọmọ jẹ́ kí ni o yọmọ jẹ́ f of x naught then divide by delta x nígbà pé delta x náà ni mo fẹ́ mọ̀ ajá sí pé ọmọ jẹ́ f prime of x naught is equal to f of x naught divided by delta x so tí bá ṣe pé tí n bá cross multiply mo lè sọ pé delta x mi ọmọ jẹ́ f of x naught divided by f prime of x naught ó yẹ jẹ́ n padà wá bí báyìí ẹ̀ pé báyìí ni wọ́n ti wá
mo ti mọ̀ pé x1 mi jẹ́ kí ni o x0 minus delta x mo rò bó ti yé mi báwọn so delta x mi dẹ̀ fún mi ní gbogbo arákùnrin yìí ajá sí pé mo lè sọ pé x1 mi ó mọ̀ jẹ́ kí ni o x0 minus f of x0 divided by f prime of x0 mo bá gbọ́ yí báyìí so ẹ rí i pé scheme yẹn lélẹ́yà á fi mọ ìyẹn tó kàn s1 ó ti súnmọ́ actual root wa ṣùgbọ́n sì tún jìnnà sí ṣe pé tẹ bá ṣàkíyèsí rẹ̀ níta ní tẹ́lẹ̀ ní ẹ rí i pé tí n bá zoom eléyìí síwájú sí ṣe pé bó ṣe wà tẹ́lẹ̀ lélẹ́yìí ṣe pé mo ní x0 mi bí báyìí kápẹ́ bá zoom ẹ̀ síwájú sí ajá sí pé s1 bá wà bí báyìí tí mo á nírú nǹkan báyìí ajá sí pé mo tún fẹ́ wá approximate value mìíràn so tí n bá ya in tó jẹ́ tangent ẹ jẹ́ ṣe pé yóò tún mọ fún mi ní kíni o yóò tún mọ fún mi ní approximate value x2 mìíràn tí n bá ṣe mo ṣe ṣe ìyẹn náà lọ ẹgbẹ́ náà mo jẹ́ x2 so tẹ bá tẹ̀síwájú lórí rẹ̀ ṣẹ̀ǹpọ̀ náà mo jẹ́ kíni o s1 minus delta x ọ̀yà tí n bá kọ delta x níbi báyìí nígbà yẹn pé slope x1 ní báyìí tí mo sì ti mọ̀ pé léyìí f of x1 ni ajá sí pé yóò mọ jẹ́ kíni o delta x mi bí báyìí mo lè wó òun náà láti bí f prime of x1 tí yóò mọ jẹ́ kíni o delta y divided by delta x delta y mi bẹ́ẹ̀ yóò mọ jẹ́ kíni o f of x1 divided by delta x ajá sí pé delta x mi yóò mọ jẹ́ kíni o f of x1 divided by f prime of x1 tí n bá tún substitute òun náà mo lè ṣe kíni o mo lè ní x2 is equal to x1 minus f of x f prime of x1 mo bó ti mi bá ẹ pé tẹ bá ṣe kíni o tẹ bá ṣe lọ next point nísìnyí ní ibi iteration wa iteration náà ní pé repetition so next one náà nísìnyí approximate value yóò mọ jẹ́ s3 òun náà máa jẹ́ kíni x2 minus f of x lè f of x1 lẹ́ẹ̀kọ́ jẹ́ f of x2 divided by f prime of x2 so ilé ni à ń pè ní kíni o Newton-Raphson iterative method bó o ní tó ayé pé bá fẹ́ ṣe fún ẹni nǹkan scheme mi ajá sí pé ọmọ jẹ́ kíni sn plus 1 òun náà ní pé tí n bá fẹ́ wá approximate value tí ó kàn yóò mọ jẹ́ value tí mo guess yẹn so tí n bá then minus f of xn then divided by f prime of xn n tí ń ṣe kíni o tí ń ṣe derivative rẹ̀ so n tí ọ̀jọ̀gbọ́n gbìyànjú láti ṣàlàyé so ní àti frame 49 dé 50 nìyẹn ọ̀yà ó wá fẹ́ fún wa ní àpẹẹrẹ alákọ̀ọ́kọ́ so tẹ́ bá ṣàkíyèsí ní frame 51 ọ̀jọ̀gbọ́n ní gbòòní tí n bá ní equation yìí o s cube minus 3s minus 4 is equal to 0 wọ́n ní equation yẹn is of the form f of x is equal to 0 ìrọ́kọ̀ bẹ́ẹ̀ ni torí mo lè kọ gbogbo expression yìí cubic expression ni o torí power tó pọ̀ jù ń bẹ 3 ni mo lè kọ lágbọ́n ní f of x so tí bá so where f of 1 is less than 0 and f of 3 is greater than 0 so tí bá ọ̀jọ̀gbọ́n á sọ pé ká lọ mọ̀ pé kí ni o solution ajá sí pé solution ọmọ wà láàárín 1 àti 3 sáàmọ̀dí ẹ̀yẹ́ pé nú àwọn theorem kan tó ṣe pàtàkì tó yẹ ká mọ̀ nípa calculus òun náà là ń pè ní kí ni o òun náà là ń pè ní intermediate values theorem intermediate values theorem nínú àwọn mìíràn tó ṣe pàtàkì ká mọ̀ òun náà ní kí ni o main values theorem àwọn méjèèjì wọ́n ṣe pàtàkì ní tó yẹ ká mọ̀ ní calculus àkàlàṣe láti ara main values theorem náà wọ́n tún yọ theorem kan bẹ́ẹ̀ tí a ń pè ní Rolle's theorem ẹ jẹ́ ká sáré ṣàǹfààní kankan bẹ́ẹ̀ so in tí intermediate values theorem tó ń sọ tó sì jẹ́ pàǹfààní tó ṣe fún wa bíbá ẹ̀rọ náà ni pé kí ni o tó bá jẹ́ pé mo bá ní f of x mi tó wá continuous ní close interval a, b mi so tí n bá tó wá continuous ní a, b ẹ mọ̀ pé ìtumọ̀ continuity náà ni pé tí n bá ní f of x mi báyìí so tí tó wá jẹ́ pé curve mi lélẹ́yìí ajá sí pé bí báyìí ló ti bẹ̀rẹ̀ bí báyìí ni so kò sí kọ́ọ̀tì kankan láàrin kò síbi kankan tó ti gé kúrò tó bá bẹ̀rẹ̀ láti èyí náà ó dé bí báyìí náà ó wá continuous ní close interval yìí tí f of a mi so tí èmi máa tí f of a mi àní tó wà ní ìbẹ̀rẹ̀ bí báyìí tó bá less than 0
ṣe pé mo sọ fún wa pé tó yẹ pé a bá sọ pé nǹkan less than 0 kí ni ìtumọ̀ rẹ̀ ó jẹ́ negative tó bá sọ fún yín pé s is less than 0 ìtumọ̀ náà ni pé s negative number ni o ṣe pé tí n bá ya number line mi 0 lélẹ́yìí àwọn nọ́mbà tó bá lápá sí 0 bíi -1 -2 -3 a máa sọ pé wọ́n kéré sí 0 àwọn tó bá wà lápá tún rẹ̀ a máa sọ pé wọ́n ṣe kí ni wọ́n ju 0 lọ so ajá sí pé tẹ́ bá ti gbọ́ pé nǹkan less than 0 tẹ́ bá fẹ́ tú sí Yorùbá òun náà ni pé kí ni o àwọn nọ́mbà tó bá jẹ́ negative so tí in tó bá jẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ ń bíbá f of a mi tó bá less than 0 so tí f of b náà f of b point kejì báyìí tóun bá ju 0 lọ wọ́n ti mọ̀ pé f of a mi lè òun jẹ́ negative f of b mi bí báyìí òun jẹ́ positive so tí èmi máa in tó fi yẹn sọ náà ni pé kí ni o ajá sí pé point kan mọ̀ wà láàrin a àti b there is point a so tí èmi máa tọ́ ẹ pé yóò mọ̀ wà láàrin kí ni o between a and b tó jẹ́ pé f of c yẹn o 0 ni ó mọ̀ jẹ́ ìyá ni pé a máa rí solution kan láàrin interval yẹn nínú interval yẹn nínú a àti b mi ká pé mo ní c bí báyìí tí ó mọ̀ jẹ́ root function yẹn ẹ dákun mi mọ̀ bóyá agbára yẹn yé òun náà ni pé kí ni sìn tí n bá ní f of x mi ní ìsìn tí n bá ní f of x mi so tí mi bá ká pé f of x mo ní function f of x mo wá mọ f of a mi mo rí ipò kéré sí 0 mo mọ f of b mi mo rí ipò ju kí ni lọ ó ju 0 lọ àní ó jẹ́ positive àjọsí pé máa ní c tó jẹ́ pé solution ṣùgbọ́n solution tí bá gẹ̀ẹ́sì ẹ̀ yóò mọ̀ wà láàrin a and b c yẹn yóò máa jẹ́ kí ni yóò mọ̀ jẹ́ root 20 intermediate values theorem mú sọ nìyẹn ẹ jẹ́ ká gbọ́ yẹ́ gbé nígbà tọ́jọ́ gbọ́n sọ pé nígbà tá a ní f of 1 ṣe gbé nínú ìwé ó ní f of 1 less than 0 ìtumọ̀ náà ní pé f of 1 jẹ́ negative f of 3 ó jẹ́ positive so pẹ̀lú intermediate theorem yẹn kí lẹ́sìn lè sọ láàrin yẹn ajá sí pé nọ́mbà kan mọ̀ wà láàrin 1 àti 3 ká pé n bá sọ pé 2 ká pé bá sọ pé 2 tó jẹ́ pé kí ni o yóò mọ̀ jẹ́ solution tàbí root to f of x ìtọ́jọ̀gbọ́n tó ń gbìyànjú láti sọ nìyẹn so tí bá so ìtọ́jọ̀gbọ́n tó ń gbìyànjú láti sọ nìyẹn náà àwọn mìíràn tí mo fẹ́ ká mọ̀ náà ní kékeré mean values theorem so kí ni mean values theorem mú ṣàlàyé òun náà ní pé kí ni táyé pa bá ní function kan tó wà continuous ní close interval wa báyìí àmọ̀dí close interval náà ní pé kí ni o pé tí n bá ní 1 2 3 4 tó yẹ pé kò mọ kó àwọn endpoint yìí sínú nínú interval mi ní ìsìn tí n bá ní ẹ rí pé eléyìí 0 eléyìí -2 eléyìí 3 tí interval yìí bá kó -2 sínú tí n bá bẹ̀rẹ̀ láti -2 -1 dé rí 3 -2 -1 0 1 2 3 set yìí báyìí tó tí ẹ bá wọn a máa pè ní kíni o closed ni toró kó àwọn endpoint méjèèjì yẹn sínú -2 àti 3 ṣùgbọ́n tí o bá kó wọn sínú tó bá jẹ́ pé ó dínkù sí bí báyìí -1 0 1 2 ẹ rí pé kó máa kó àwọn endpoint méjèèjì sínú nígbà yẹn a máa ṣe kíni o máa ní open interval so tí ẹ bá so wọn á ní pé tí n bá ní f of x mi tó yẹ kó wà continuous ní close interval nígbà yẹn mo ti ṣàlàyé tí continuity jẹ́ fún wa tó dẹ̀ wà differentiable ní open interval a comma b ajá sí pé there is a constant sí àtúmọ̀ rí constant kan sí between a and b tó yẹ pé derivative rẹ̀ tẹ́ bá wá derivative function yẹn ní point c yóò mọ dọ́gba pẹ̀lú kí ni o f of b minus f of a divided by b minus a ó ti bá ṣùgbọ́n nínú theorem yẹn náà wọ́n ti yọ Rolle's theorem nítorí òun náà ni pé kí ni o tí f of x tó bá wá continuous ní close interval tó dẹ̀ wà differentiable ní open interval ajá sí pé máa ní c o such that f prime of c is equal to 0 so ibẹ̀ yẹn kọ́ là ń lọ òun náà ni pé scheme wa la fẹ́ mọ̀ bá ṣe lè lò mo bí a ti gbọ́ àlàyé tí a ní ẹ̀jẹ̀ ọ̀jọ̀gbọ́n àníta bá ní báyìí ó ní ọyẹ jẹ́ àmú 2 sẹ́ẹ̀tì mọ̀ ìdí tá fi mú 2 báyìí ìdí tá fi mú 2 òun náà ni pé kí ni o a mọ̀ pé wọ́n f of 1 mi ó jẹ́ negative f of 3 ó jẹ́ positive a jẹ́ sí pé nọ́mbà kan mọ̀ wà láàrin
ká pé bá kọ pé 3 1 àbí ajá sí pé nọ́mbà kan mọ̀ wà láàrin àwọn interval tí ó mọ̀ jẹ́ solution ọ̀jọ̀gbọ́n wà ní ká gẹ̀ẹ́sì 2 ajá sí pé tí ta bá gẹ̀ẹ́sì 2 àjàyò pa lórí rẹ̀ ẹ̀dẹ̀ mọ́ gbàgbé scheme wa sn plus 1 gẹ́gẹ́ bá ṣe derive rẹ̀ wọ́n náà ni pé xn so ti bá then minus f of xn then divided by f prime of xn xn ní bí ìbàyẹ̀wò náà ni pé tí mo ṣe kí ni o in tí mo gẹ̀ẹ́sì yẹn tí mo bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú so ti mi báwọn nísìnyí báyìí wọ́n dẹ̀ fún wa ní f of x wa ó jẹ́ x cube minus 3x minus 1 lè lo table ṣùgbọ́n ká tó lo table ẹ̀jẹ̀ kọ́kọ́ ṣàlàyé bẹ́ẹ̀ ṣe mọ̀ sí báyìí òun náà ni pé ní ìsìn báyìí mo bùkátà f prime of x mi o kí ni f prime of x mi ó jẹ́ òun náà ni pé derivative ẹ mọ́ gbàgbé pé derivative náà ni pé ẹ máa multiply index yẹn pẹ̀lú àmú rẹ̀ nítorí gbọ́ fẹ́ ká sí pé ká apply tá a ti mọ̀ tẹ́lẹ̀ tí ó jẹ́ 3 times x a máa yọ wọn àkó ní index yẹn láti rí index ti 2 then minus 3 mo rò bó ti ń bá wọn máa wá kí ni o f of x torí nísìn x náà ti mi ṣe pé ibi tá a fẹ́ bẹ̀rẹ̀ nọ́mbà tó ẹ kó wá láàrin pẹ̀lú intermediate value àṣẹpá ní kó jẹ́ 2 ajá sí pé x náà ti mi jẹ́ 2 báwọn máa find kí ni o f of x náà kí ni f of x náà ti mi ó jẹ́ báwọn x náà náà ni pé kí ni o initial value bí tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ tí n bá ti mọ x náà máa fi x náà ti wá x1 ajá sí pé tí n bá fẹ́ kọ sí iterative scheme yẹn yóò mọ jẹ́ x1 is equal to x naught minus f of x naught over f prime of x naught. Ọ̀yà ká pé x2 ni mo fẹ́ wá ń kọ́ ìwá nílò x naught yìí mọ́ fádùn tí mo ti mọ̀ nínú next iteration mi yóò máa jẹ́ kí ni o x2 so ti yẹn bá x1 minus f of x1 over f prime of x1 so f of x naught náà ni pé bí tí n bá ti rí x nínú function yìí kí n mọ̀ gbé 2 sí o ìtumọ̀ náà ni pé f of 2 yóò máa jẹ́ kí ni o 2 times 3 8 minus 6 minus 4 pé tẹ́ bá ṣe dáadáa yóò fún wa ní minus 2 so yíwá báwọn ọ̀yà ẹ̀jẹ̀ ń pẹ́lẹ́ yẹrẹ kó lè já rọ́nà lọ so kí ni wá ní f prime of x naught mi ó jẹ́ ṣe f prime of x náà yóò máa jẹ́ kí ni f prime of 2 òun náà ni pé bí tí n bá ti rí x nínú derivative mi yìí kí n mọ̀ gbé 2 sí yóò máa jẹ́ 3 times 2 squared minus 3 so 2 times 2 4 times 3 12 minus 12 minus 3 yóò fún mi ní 9 ajá sí pé nígbà tí mo ti mọ x naught yàní initial guess mi mo dẹ̀ mọ in tí value x naught jẹ́ nínú function mi àti tó jẹ́ níbi derivative mi ẹ má gbé in tí Newton-Raphson sọ ajá sí pé Newton-Raphson ilé ọmọ jẹ́ kí ni x1 mi ti bá fẹ́ mọ next iteration yóò jẹ́ x1 is equal to what x naught minus f of x naught divided by f prime of x naught. Ọ̀yà ajá sí pé x1 mi ọmọ jẹ́ kí ni x naught wá báyìí ẹ̀rí pé àmọ́ x naught wá pọ̀ jẹ́ 2 minus kí ni f of x naught mi ó jẹ́ minus 2 kí ni f prime of x naught mi ìyẹn jẹ́ 9 mo rò bó ti yé mi báwọn ẹ̀rí pé tá a bá ṣe síwájú sí kí lámọ́ ni o yóò mọ̀ fún mi ní kí ni o 2 plus 2 over 9 tẹ́ bá tẹ calculator yóò mọ̀ fún mi ní kí ni o 2.22 so ti yé báwọn 2.22 ajá sí x naught mi ní 2 x1 mi ó jẹ́ kí ni o 2.2 so ti ọ̀yà a tún wá ṣe mìíràn a ṣe iteration mìíràn ajá sí pé tí n bá fẹ́ ṣe iteration mi nísìn tí ń ṣe x2 kí ni scheme mi ó mọ̀ jẹ́ x1 àbí minus f of x1 divided by f prime of x1 mo sì ti mọ̀ pé x1 mi jẹ́ 2.2 báyìí àbí minus kí ni f of x1 mi òun náà ni pé bí tí n bá ti rí x nínú function tí wọ́n fún mi ṣe pé function of x tó fún atẹ́lẹ̀ òun ni s cube minus 3s minus 4 and derivative rẹ̀ dá ẹ̀ṣì jẹ́ kí ni o 3x square minus 3 ó yẹ já gbé x sí ajá sí pé ilé ọmọ jẹ́ kí ni o f of 2.2 so ti yóò mọ jẹ́ 2.2 cube minus 3 times 2.22 minus 4 ẹgbẹ́ tẹ́ bá ṣe dáadáa so tẹ calculator yóò mọ̀ fún yín ní 0.281 so f prime of 2.22 òun náà ni pé tún gbé sí níbi derivative so yóò mọ̀ jẹ́ kí ni o 3 times 2.22 squared minus 3 tẹ́ bá ṣe náà dáadáa tẹ calculator so I'm get kí ni o 11.785 so ti yé bá
ajá sí pé tí ó mọ jẹ́ ní next scheme mi sì ṣe pé mo gbé x2 jẹ́ kí ni x1 minus f of x1 f prime of x1 kí dẹ̀ ni x2 mi jẹ́ kí ni x1 wá jẹ́ 2.22 minus kí la get fún f of x1 wa ṣẹ̀ǹpọ̀ ní 0.281 then divided by 11.785 ajá sí pé x2 mi ọmọ jẹ́ kí ni so ẹ rí pé tẹ́ bá ṣe tẹ̀síwájú dára tẹ́ calculator yẹn kọ́kọ́ divide ilé ìkẹ́ yọ kó nu 2.22 yóò mọ̀ fún mi ní 2.196 ṣe ṣàkíyèsí rẹ̀ tó ti ajá sí pé mo tún lè wá approximate value mìíràn tí ń jẹ́ s3 títí tó fi jẹ́ pé máa rí tó súnmọ́ àṣà yẹn nínú àwọn tẹ́ bá dé bí numerical tàbí tá bá dé ní ìtẹ̀síwájú a mọ̀ wá àwọn convergence yẹn náà ni pé so converge sí solution tẹ̀ pé yóò mọ̀ converge sí solution tó yẹ pé tí ń bá yọ àwọn kíní ẹ̀kọ́ ònà ara àwọn tó yẹ pé answer náà ń jẹ́ 0 torí mo ti mọ̀ pé f of x mi yẹ kó jẹ́ 0 ṣé tí ń bá substitute the 2.22 yìí sí inú f of x mi ṣé máa get 0 so ti rí báwọn ṣé máa get 0 ọ̀yà ẹ jẹ́ ká ṣe kíni o ẹ jẹ́ ká ṣe next scheme náà ṣe pé next scheme náà mo jẹ́ kíni o s2 minus f of x2 divided by f prime of x2 so ti rí báwọn so ẹ rí pé tẹ́ bá fi yẹn náà sí kí ni s2 mi ó jẹ́ sí 2.196 minus f of 2.196 divided by f prime of 2.196 so ẹ rí pé tẹ́ bá ṣe síwájú dáadáa so ẹ lè tẹ calculator yẹn f of 2.196 ní pé bí tí bá ti rí s nínú function tí wọ́n fún wa kí mo gbé 2.196 sí yóò mọ̀ fún mi ní kíni o 0.00203 divided by ẹ bá gbé nínú ti derivative fún yóò jẹ́ 11.467 so tí tá bá ṣe dáadáa yóò mọ̀ fún wa ní kíni o 2.196 so tí ẹ rí pé ọ̀rọ̀ ojú ó sì rọrùn gan láti ṣe ṣùgbọ́n a máa ṣe kí ni o a máa repeat ẹ̀ tí a ń pè ní iteration títí tí ó fi máa fún wa ní answer tó súnmọ́ root wa yẹn so tá bá fẹ́ mọ̀ dá láàmú a lè lo table wa torí zoom mi kò ní pẹ́ tán láìpẹ́ yìí so a lè lo table wa tá bá fẹ́ lo table náà ni pé màá máa gbé iteration mi síbí báyìí x naught enemy ẹni yẹn náà ni pé yóò mọ bẹ̀rẹ̀ láti ibi kí ni o initial guess mi so ti wà kí mo fi bẹ̀rẹ̀ pẹ̀lú initial guess mi ṣe pé mo ní kí x mi a ní kó mọ jẹ́ 2 a ní kí x mi kó mọ ṣe kí ni o kó mọ jẹ́ 2 so tí x mi bá jẹ́ 2 f of x mi ń kọ́ bá wọn ṣe pé f of x náà ni pé nígbà tí mo ti mọ̀ pé f of x mi tí wọ́n fún wa nínú ìwé òun náà ní kí ni o s cube minus 3s minus 4 mo rò bó ti yé mi báwọn mo dẹ̀ mọ̀ pé f prime of x mi jẹ́ tá bá differentiate lè 3x minus 3 3x square minus 3 yín wá mi pé f of x níbi báyìí náà ni pé bí ti bá ti rí x nínú function lè máa máa gbé 2 sí so ti yé báwọn máa máa gbé 2 sí ẹ rí pé pẹ̀lú ta get lẹ́ẹ̀kan a get minus 2 so ibi tí bá tún ti rí bí derivative náà nínú derivative mi báyìí máa tún gbé 2 sóhun náà pé tá bá ní 3 times 2 square minus 3 òun yóò mọ̀ fún akin f prime of x yóò mọ̀ jẹ́ kíni yóò mọ̀ jẹ́ 9 ẹ tún wá ṣe next iteration náà ni pé 1 so ẹ wá rí tẹ get in tó jẹ́ èsì yẹn nígbà tẹ gbé scheme yẹn sí mo rò bó ti ń bá wọn bá ká pè ní kíni sn plus 1 in tó jẹ́ èsì yín gbà tẹ gbé scheme yẹn sí ẹ gbé sí bíbáyìí ṣe pé gbà tá a parí ẹ̀lẹ́ka get 2.222 sẹ́rí 2.222 tẹ́ á get mi báyìí yẹn òun ni ó jẹ́ x yín ti tún bí báyìí so a tún gbé sínú function of x wa láti fi mọ̀ tẹ́lẹ̀ jẹ́ a tún gbé 2.2 yìí sínú ti derivative láti fi mọ̀ tẹ́lẹ̀ jẹ́ a wá fi wọ́n papọ̀ sínú scheme yìí ṣe pé xn minus pé a mọ̀ divide f of x divided by f prime of x so yóò fún wa lélẹ̀ mo rò bó ti ń bá wọn so in tí mo bá tún get mi báyìí màá tún bẹ̀rẹ̀ mìíràn bí báyìí máa gbé sí báyìí òun ni ọmọ jẹ́ ní tí tébù yẹn bẹ́ẹ̀ ṣe mọ̀ ṣe tébù yẹn so òun ni ọmọ jẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ ṣe tébù yẹn ìjẹ́ tẹ́lẹ̀ ẹ̀ bá yé wa so tá a dẹ̀ sì gbọ́ ní tí èsì rẹ̀ jẹ́ dáadáa ọ̀yà ọ̀jọ̀gbọ́n tún fẹ́ ṣe answer mìíràn ní example 2 ẹ jẹ́ ká sáré ṣe example 2 yìí tọ́lọ́mùbá ní ká parí kí zoom yẹn tó kú tán so wọ́n ní
An equation yìí x cube plus 2x squared minus 5x minus 1 is equal to 0. Ajá sí pé f of x mi ó jẹ́ 0. Mo dẹ̀ fẹ́ mọ wá approximate value. Ajá sí pé approximate value tí mo wá hùn. Mo lè mọ wá láti ibi scheme yìí o. Ẹ má gbàgbé pé tí Newton-Raphson sọ ni pé yóò mọ jẹ́ kí ni xn minus f of xn f prime of xn. So ti ma òun náà ni pé tí ó mọ jẹ́ initial guess mi yóò mọ jẹ́ ìtọ́ ipò wà láàrin kí ni o láàrin nọ́mbà méjì. Ẹ rí pé ìtọ́jọ̀gbọ́n fún wa nísìnyí pé f of 1 mi ó jẹ́ negative, f of 2 jẹ́ kí ni o ó jẹ́ positive. Mo ní táàmù ń bẹ̀ yẹn pẹ̀lú intermediate values theorem ó gbọ́dọ̀ jẹ́ ń tó wà láàrin 1 àti 2 torí òun ni ó mọ jẹ́ solution. So ti ra ẹ rí pé tẹ́ bá ṣàkíyèsí rẹ̀ lọ́jọ̀gbọ́n fi mú kí ni s mi pọ̀ jẹ́ 1.5 níbi ìwé. Wọ́n sì pé 1.5 níbi ìwé. Ajá sí pé tó wáyé pé table mi ni mo fẹ́ yà. Màá ní ẹni mi ò 0. Ẹ̀yin tí x mi ó mọ jẹ́ òun náà ní kí ni o 1.5. Màá máa wá f of x mi. Màá dẹ̀ sì mọ wá f prime of x. Ẹ̀yin pé f of x náà fún wa bí báyìí òun náà ní kí ni o s cube plus 2x squared minus 5s minus 1. Kí ni f prime of x mi ó jẹ́? Màá differentiate ilé yóò jẹ́ 3s squared plus 4s minus 5. So òun náà ni pé the column f of x yìí ni pé ibi tí n bá ti rí x mi bí báyìí kí n mọ gbé 1.5 sí màá sọ tí answer rẹ̀ jẹ́. Ibi tí n bá tún ti rí kí n mọ gbé ibi tí n bá tún ti rí 1.5 x kí n tún mọ gbé sí 1.5 nínú derivative òun ni ó jẹ́ bí báyìí. Wọ́n á la lè kọ scheme wa náà tí ó mọ jẹ́ kí ni o eléyìí tí ń ṣe xn minus eléyìí divided by eléyìí òun ni ó mọ jẹ́ scheme wa. Yín tá a bá tún get mi báyìí a tún gbé sí títí tá a fi mọ ṣe títí tí a fi get answer wa. So ẹ dákun tí Newton-Raphson jẹ́ nìyẹn torí pé súnmù yẹn ó tán láìpẹ́ ìkílà kọ òun náà ni pé scheme tá a fi lè mọ wá approximate value òun náà dẹ̀ ni kí ni xn minus f of x divided by f prime of xn. So òun náà ni pé a mọ̀ ṣe kí ni a mọ̀ wá iterative value rẹ̀ ń pé a mọ̀ repeat rẹ̀ títí tá a fi mọ orí tí ó close mọ́ èsì wa. So ìjẹ́ tí màá fi dúró níbí báyìí ní alẹ́ tòní. Mo dúpẹ́ púpọ̀ ní ọwọ́ ẹ̀yin tí ẹ darapọ̀ mọ́ wa. Ó dàárọ̀.